Òkodoro Yorùbá tẹlifíṣàn. mo sọ fàlàjì Kolington mo ní ẹ ṣe sacrifice tí wọ́n bá ní ẹ̀yin la síwájú wa tí wọ́n bá ní ẹ̀yin lólórí onífújì ń sìn gbà tí ó sì barista mọ́ ẹ lọ sílé Alhaji Wasiu ó ní nǹkan tí mo sọ fún wọn Alhaji Kolington wèrè lọkùnrin yìí ó. wọ́n pè yín wèrè. ìrọ̀ a máa ń dàpàrà kì í ṣe pé ó pè mí ní wèrè direct bẹ́ẹ̀ so a máa ń dàpàrà wọ́n kò rí ó fi mí rẹ́rìn but at the same time inú ilé ẹni láti jẹ èkúté onídodo nínú ilé ẹni láti jẹ èkúté onídodo olúkálukú ló níbi tó kù sí nínú ilé ẹ̀ Wasiu ó ní tiẹ̀ lọ́wọ́ o but tọmọdé bá ń ṣọmọdé kágbà ṣàgbà o. nígbà tálàjì barista kú kí ló fàjà Alhaji Wasiu àti Alhaji Kolington. ìmọ̀ ẹ mọ̀ ìmọ̀ bá a ṣe ibi ni nìyẹn ẹ tó bá ń sọ ilé Fuji kíní kan kó lè tó kì í ṣe pé àwọn ọmọ tó ń bọ̀ yẹn wọ́n ní Táyé àti Pasuma ṣé tó bá ṣe pé Wasiu àti Alhaji Kolington tẹ́sẹ̀ bá wà níbì kan tọ́wọ́ wà níbì kan. ẹṣin iwájú ní tẹ̀yìn àwòsàn. pa tọrọ yẹn ti ṣẹlẹ̀ ó tó bẹ́ẹ̀ yẹn yín méjèèjì ìjọba yìí wọn ò bí wọn rí náà but ńgbà tó jẹ́ wípé àgbàlagbà tó fẹ́ sọ wípé ẹ gbọ́dọ̀ jalè o ọmọ adìyẹ wà nú àpò ẹ̀tọ́ ṣíọ́ bàbá mi o dáàdì kíní kan ké lápò yìí kí ni wọ́n fẹ́ sọ pọ́nké ipasẹ̀ wọn làwọn ọmọ yẹn gùn lé ìṣe wọn làwọn ọmọ yẹn ń ṣe ọ̀rọ̀ wọn làwọn ọmọ yẹn ń tẹ̀lé wọ́n dẹ̀ ti bìbílì pé táwọn ò bá tẹ̀lé kò lè lọ. so ti wọ́ wá látọ̀dọ̀ Alhaji Kolington. ó wọ́ wá látọ̀dọ̀ ẹ̀ ó dọ́dọ̀ látọ̀dọ̀ òun àti Alhaji barista. so mi pé ẹni tó sọ̀rọ̀ wípé èyí tí Alhaji Kolington dá ń bẹ̀ kò kéré ó lè right. ó rọrọ̀ sọ ṣé ò rọrọ̀ sọ ni ẹ gbọ́ ẹ tún jẹ́ n fi kan kún fún yín Alhaji barista àti Alhaji Jabar wọ́n jà ọ̀rọ̀ yẹn di wàhálà àwọn Muslim Council wọ́n wòye pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa affect ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀ṣẹ̀sìn wọ́n pè wọ́n sí City Hall Alhaji Jabar ń gbà yẹ ó fi 1.5 hours rojọ́ wákàtí kan àbọ̀. yes àwọn Alhaji aláàyá gbogbo àwọn láti kíní kan àwọn secretary Muslim Council ní Nàìjíríà yìí gbogbo àwọn gbàgbàgbà Muslim ló wà ń bẹ gbogbo àwọn imam àwọn ṣéwù wọ́n wà ń bẹ Alhaji Muhyiddin Bello gbogbo wọn wà ń bẹ ìjọ yẹn wọ́n wá bẹ barista pé kó jọ kó rojọ́ pé but wọ́n fún ní 30 minutes Alhaji aláàyá wa sọ fún jọ́nà lọ́n pé bó ṣe jọ́ kan fi ju Jabaru lọ àwọn ọ̀fẹ́ kọ́rọ̀ ẹ̀ pọ̀ pọ́ǹtì ni kò sọ sorry ǹjẹ́ mọ̀ pọ́pọ̀ èèyàn wà ń bẹ̀ ǹjọ́ yẹn tí wọ́n á ti ní nǹkan nù against Alhaji Sikiru Ayinde Barrister tí ò ráyè jèrè ọ̀rọ̀ tó wò pé ò níyì ọtún gbà tálàjì Barrister dìde ó ní sọlúwọ́ ẹlẹ́nìbírí kiri wọ́n ní sallallahu alaihi wasallam ó ní tí ẹgbẹ̀lẹ́gbà àtọmọdé bá ń jà tẹ bá wò dáadáa orí ẹgbẹ̀lẹ́gbà yẹn ni ò pé o bó ṣe jọ́ kan mo gbà lọ́wọ́ Shehu Jabar Alhaji Shehu Jabar ẹ̀gbọ́n ni mo jẹ́ fún ẹ èmi ni mo ṣe mistake má bínú ṣàforíjì fún mi. tán wọn ò rojọ́ kankan. Allahu Akbar ẹbí ti pé jòpóró tí kẹ́kẹ́ kan ò gbọ́dọ̀ gbin tálàjì Kolington bá dìde tó lọ sílé Wasiu ó wà lẹ́kọ̀ọ́ sílé mo wà lẹ́nu géètì ẹ̀mí tó bá wà ẹ̀ pè fún mi ìwọ security ẹ̀ pé kàn dẹ̀ pé president wa Síkírù kò lọ títí mo wà lẹ́nu náà Wasiu pé ibi tó bá wà mo wà lẹ́nu rẹ̀ bó bá jóṣù kan ló tó dé mo wà bí bó bá wà lábúròdù bí ni máa wà tó máa ibikíbi tí Wasiu bá wà bó bá wà nílé ajáde ibikíbi tó bá wà máa sáré bọ̀ ni. wọ́n dẹ̀ wá pa aláṣẹ Wasiu kí ló dé kí ló ń ṣe ẹ́ ọ̀dà ṣé mi ni mo ṣẹ̀ tí n bá ṣẹ̀ dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ mi mo dáríjì ẹ̀
jẹ́ kílẹ̀ òun la sọ yìí ṣé awuyewuye kan máa wà kàn dẹ̀ wà níjọ́ kan pé òkè pé gbogbo àwọn ọmọ yẹn Wasiu náà máa ràn bọ́mọ ẹ̀ ni òun ló máa ránṣẹ́ pé gbogbo àwọn ọmọ yẹn fún mi. ẹnu Alhaji Wasiu adé ká àwọn. ó máa ká wọn bó máa sọ pẹ̀lú àṣẹ pé àwọn ọmọ yẹn náà dẹ̀ máa bàbá ǹjẹ́ yín lẹ but fashion ti wà àwọn fashion Alhaji Kolington ọ̀tọ̀ àwọn fashion Barrister ọ̀tọ̀. ṣé rò pọ̀ lẹ́yìn Alhaji Kolington ni. àwọn ọmọ kan náà wà tí wọ́n jẹ́ tiwọn o. ẹ ṣé wọ́n pọ̀. àmì ò lè sọ bóyá wọ́n pọ̀ bóyá ṣé wọ́n pọ̀ tó àwọn tó wà lẹ́yìn Alhaji. àmì ò lè sọ sẹ́ ṣùgbọ́n bó ṣe wù kó rí Alhaji Kolington ní àwọn ọmọ tiẹ̀. ṣùgbọ́n ṣé tí Alhaji Kolington bá sọ pé ya gbogbo ok wọ́n pe ìpàdé gbogbo oní Fuji kò padà hold now. ó ṣe máa hold kò lè hold ọmọ wo ló máa wá ọmọ wo ló máa wá ṣe fẹ́ sọ pé kúrú ṣẹ̀fí wà láwù wá bẹ̀ ṣó ń jà ní dání ṣẹ̀fí wà láwù ń bájà òun dẹ̀ ti wò pé gbogbo òpè tí wọ́n pè yẹn Táyé Currency àti wò pé ṣé wọ́n á ní kóun dọ̀bálẹ̀ fún Paso ni àwọn tí Táyé àti máa sọ pé tó bá lọ ó bá ti dọ̀bálẹ̀ ó gbàdé orí ẹ̀ nìyẹn o àbí kò lè work. but àwọn kan máa ń sọ wípé respect àpọ́nlé tí Alhaji Wasiu máa ń fún Barrister ńgbà tó wà láyé ipò yẹ kán extended ọ̀dọ̀ Alhaji Kolington. ó fún Alhaji Kolington. kí ló tí ó wà ṣé kò rí bẹ́ẹ̀ ni. ṣé kò fún ṣé Alhaji Wasiu lè pàdé Alhaji Kọ́lá kó náwó sí i bàbá ni. but ó hàn pé. tí nǹkan kan bá wà ń bẹ̀ yẹn ṣe àgbàlagbà àwa gẹ́gẹ́ bí àgbàlagbà ok èmi tí mò ń sọ̀rọ̀ yìí lónìí yìí ṣé kò ní nǹkan tí ọ̀tún àtòsí wọn tó ṣe sí mi tó bàdì ni. àti Barrister àti Kolington. àti everybody let me say it like that everybody but kí nǹkan lè tó mo gbà fún wọn mo mọjọ́ orí mi náà mo dẹ̀ máa kìtìyàn mi lórí ẹgbẹ́ onífújì mo máa kìtìyàn mi lórí fújì gangan I know what tí mo gbìyànjú láti ṣe láàrin àwọn onífújì. ṣe láàrin wọn Ọlọ́run dẹ̀ rí mi. what tí mo gbìyànjú láti ṣe láàrin àwọn onífújì. ṣe láàrin wọn Ọlọ́run dẹ̀ rí mi. tó bá ṣe pé èyí tí mò ń sọ yìí tó bá ṣe pé dáadáa ni Ọlọ́run ni kó san mí lẹ́san ẹ̀ because kò sẹ́san kan tí mo fẹ́ retí lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ti sọ pé kò lè tó ṣé ká gba ká mú pé kò lè tó bó ṣe máa lọ nìyẹn. níbo ló ti máa tó ṣé ẹ mọ̀ pé ètò lẹ́ ń sọ ń pa ẹ̀ but èyí tí mo sọ sacrifice ṣé Alhaji Kolington lè ṣe. ṣé Alhaji Kolington ò kóyàn mọ́ra ni. kóyàn mọ́ra kọ́ ni mo ń sọ. ara ẹ̀ ní ara ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn because wọ́n ń sọ pé Alhaji Barrister ńgbà tó wà láyé wọ́n náà kóyàn mọ́ra gan-an. ẹ má jẹ́ kí n máa. tẹ bá pe Alhaji Kolington ní sí wọ́n lè jágbe mọ́yàn pé kìnnìkan wọ́n lè padà wá tún ṣe dáadáa ọ̀bọ̀ wọ́n lè kọ́kọ́ fi ìjágbe bẹ̀rẹ̀. ẹ má jẹ́ kí n máa sọ sáàrin yẹn àìlà ni ó fokó ọ̀lẹ́ hàn ẹ gbọ́ àìlà ni ó fokó ọ̀lẹ́ hàn bẹ́ẹ̀ kó góòlù sẹ́lẹ̀dẹ̀ lọ́rùn yóò gbé wa kìtàn lọ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ tó wà lára àwọn èèyàn ó yàtọ̀tọ̀ mo sọ lẹ́ẹ̀kan mo léèyàn líle Alhaji Wasiu Ayinde tó bá ń lọ bá ó máa wù ẹ́ báyìí tó bá ti compose ara ẹ̀ tó dúró nílẹ̀. èmi bí ń jọ kan náà wọ́n ní kí ló dé tó gbogbo èèyàn ojú ẹ̀ kàn máa ń le ó ń le ó lóun máa ń like pé kéèyàn tó rí ga òun kóun rí ga ẹ̀ ẹ̀gbọ́n àbẹ́ ìdáhùn ó sọ nǹkan kan tó fi báàkì ẹ̀jọ́ yẹn but ó ti mórúkọ èèyàn lọ́wọ́ mi ní gíjì ẹ rí i pé Fuji music ló kọ́ ni gíjì so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀nyẹn kí gbogbo olù kó máa sọ nǹkan kan náà ẹ dẹ̀ rí i pé àṣà yẹn kì í ṣe pé torí mo jó ní Fuji ní gbogbo music even dórí hip hop àwọn ọmọ onífújì tó ń rí pàgbólé Fuji gbóná náà ń lọ kọ hip hop náà. mo gbọ́ bẹ́ẹ̀. hip hop
Fuji ni ọgbọ́ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí talent Ọlọ́run fún Barrister tó bá yẹ pé ó sì wà láyé hip hop yẹn wọ́n ti ṣe. oh God ṣé àgbà ò ní. àgbà kí ló ń jẹ́ àgbà wọ́n ń pe music kan ní Àgídìgbò nísàlẹ̀ Èkó ó ti dìde tán ó ti fẹ́ borí Fuji tán Barrister náà he ni ó bẹ̀rẹ̀ ó já sórí Àgídìgbò ó tán bá a ṣe gbọ́ ohun tó ń jẹ́ Àgídìgbò mọ́ nìyẹn Àgídìgbò yẹn ti nàró gan tó ti fẹ́ bo Fuji máa yẹn try o àǹtẹ̀ bá lọ gbọ́ music ẹ̀ ẹ̀rù pé ó máa wọlé síbí ọmọdé Fuji tó bá tẹ̀lé music Alhaji Sikiru Ayinde Barrister orin ẹ̀ ò lè tẹ́. kò lè tẹ́. kí ló dé tó yẹ pé style Alhaji Barrister làwọn olórin copy ju Alhaji Kolington lọ. òun náà ni mò ń sọ yìí ẹ rí i pé kò dúró sójú kan ẹ rí i pé Alhaji Kolington náà fi bu kákọ tòbé pẹ̀lú Yusuf o kákọ tí kinní kan pẹ̀lú tòbé pọ̀ o Akọ́láwọlé máa wò wọ́n lóye o orin wọn ò yàtọ̀ sígbé ọ̀wá wa o ẹ rí i pé Barrister tó bá kọ Fẹlá akọ̀bẹ akọ̀ ti Sọ̀ní akọ̀ Sákàrà Yusuf Ọlátúnjí akọ̀ Tàkà akọ̀ Tọmọwúrà akọ̀ Tárúnà. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.